yìí o ìṣòro kábíyèsí ti wọlé. Ṣe kábíyèsí fún Aláàfin o. Gbogbo ẹ̀yà ṣe kábíyèsí fún Aláàfin fún àbáyẹyẹ. Ẹgbẹ́ ṣe kábíyèsí lẹ́ẹ̀kẹta fún àbáyẹyẹ. Ẹgbẹ́ ṣe ìtọ́jú òrìṣà. Olówó èrò kí amọ́lọ́sà bí òṣùwọ̀n yàtọ̀ amọ́lọ́wọ̀ bí òdìdó. Òòṣà tí ẹ adékọ́ tó ń fobì í kàn. Ọmọ ikú tí kúrò gbọdọ̀ pa. Táwọn ọ̀gbọ́dọ̀ ṣe ọmọ òṣèlú tó fún ọ̀gbọ́dọ̀ ṣe ọmọ àdábà lé ọmọ àdábà òde ẹ bá mi ṣe kábíyèsí fún Aláàfin o. Kábíyèsí o. Ilẹ̀ ń fọ ọba pé ọba aláṣẹ ọba. Ilẹ̀ ń fọ ọba pé ọba aláṣẹ ọba. Ọba tó tóbi. Ọba rẹ̀ bí oṣù. Èmi lè ń fọba pé ọba aláṣẹ ọba. Kí gbogbo wa tó jókòó, wọ́n fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí bàbá wa kábíyèsí ikú bàbá yèyé aláṣẹ ìkejì òrìṣà ọba Lámídì Adéyẹmí kẹta. Ẹ bá mi ṣe kábíyèsí o lẹ́ẹ̀kan sí ká tó jókòó. Kábíyèsí o. Káyọ̀ pẹ́ lórí bàbá kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ irúkẹrẹ yóò jọ kí ni o. Sojú adelé tiwa wa ṣùgbọ́n àwọn ní dean faculty of arts orúkọ wọn ní Túnjí Oyèṣílẹ̀. Olórí ẹ̀ka ìmẹ̀lẹ́ẹ̀dẹ̀ àti àwọn èdè ilẹ̀ Áfíríkà ọ̀jọ̀gbọ́n Olùtayọ̀. Ẹni tí ó máa ka pépà fún wa ó sì dárúkọ ẹ̀ ṣùgbọ́n wọ́n fẹ́ túbà torí bàbá wa ẹ ṣe ọ̀jọ̀gbọ́n ṣìnà ẹ ṣe ká má fi àsìkò tó